tí n bá la wo àwọn post yín nígbà míì, àwọn tó jẹ́ àwọn ọ̀tá tá a lè pè ní àwọn ọ̀tá ìmáàmù Ògbómọ̀ṣọ́ tí wọ́n jẹ́ Shehu Dr. Toliat Yunusa, wọ́n máa ń sábà ṣépè fún yín, wọ́n máa ń pe àsán, pe àyájọ́. Ṣé àwọn nǹkan yẹn ò máa ń já yín láyà rárá ni àbí torí ó máa ń jẹ́ mi láyà gbà mí pé ọmọ èèyàn kan ṣáà ni wọ́n ń ṣépè fún tó báyìí. Atọ́kùn, Ọlọ́run jẹ́ kí a rí yín pẹ́. Àmín àmín àmín. Iléeṣẹ́ yín ò ní bàjẹ́. Àmín. Ok, ẹ jẹ́ kí n fi ẹ má ní mo fi ìbéèrè san ìbéèrè. Ok, bẹ́ẹ̀ ṣe wà ní iléeṣẹ́ yín kọ́kọ́ ní iléeṣẹ́ yìí ó máa gòkè ní mi ní sọ pé kò ní gòkè. Ní tẹ́yìn dẹ́ ń gbé jáde ń bẹ̀ nǹkan tó máa gòkè ní ṣó possible kó wálẹ̀. Kò lè wálẹ̀ torí òdodo la gbé dání. Bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ Kàbísọ́lá ṣe rí. Ẹni tó jẹ́ ìkànnù àwọn olórí ẹlẹ́sìn Christian nílùú Ògbómọ̀ṣọ́ ó sọ pé òun ò mọ̀ pé controversy kankan wà láàrin ọba àti imam. Ó sọ lọ́jọ́ yẹn. A gbọ́dọ̀ sọ pé àgbàlagbà ń pa irọ́. Torí gbogbo ayé ló mọ̀ pé nǹkan ń lọ. Nílùú Ògbómọ̀ṣọ́. Gbogbo all over the world. Wọ́n mọ̀ pé ìlú kan ń lọ nílùú Ògbómọ̀ṣọ́. So tá bá wá rí pásítọ̀ kan àbí èèyàn kan tó wá sọ pé òun ò mọ̀ pé nǹkan ń lọ, àní sọ pé àgbàlagbà ń parọ́ torí ẹlẹ́sìn míì ni. Tó bá jẹ́ lòmíì à sọ pé irọ́ ló ń pa. Tó bá jẹ́ lẹ́sìn mùsùlùmí ẹ̀ ní irọ́ ló ń pa. Ẹgbẹ́ mi màá ní irọ́ ló ń pa. Rísì tí mo fi máa sọ bẹ́ẹ̀ ni pé ẹlẹ́sìn kan náà ni wa, wọn ò ní lè sọ pé mò ń takò ẹ̀sìn yẹn. Ìmáàmù gbé ìgbésẹ̀, wọ́n bẹ kábíyèsí. Àmọ́ kódà nínú àwọn ètò tí wọ́n ti ṣe láti sọ wípé kí wọ́n dọ́dọ̀ kábíyèsí, àwọn kọ̀lọ̀rọ̀wọ̀ sí kan ni wọ́n ń da àárín yẹn rú. Tó ń blọọkù mọ́mù tó wọ́n fẹ́ kó dé ọ̀dọ̀ kábíyèsí bóyá nítorí tí wọ́n fẹ́ jẹ àbí kán ti wò pé tí wọ́n bá dé ọ̀dọ̀ tí mọ́mù bá ráyè dọ́dọ̀ kábíyèsí gbogbo irọ́ tó wọ́n ń pa fún kábíyèsí tó wọ́n fi ń máta tẹ́lẹ̀ wọn ò ní rí mú. Òkodoro Yorùbá tẹlifíṣàn, ẹ̀ṣọ́ ní mara igbá lé, àṣà ní fa orílẹ̀-èdè sókè. Òkodoro Yorùbá tẹlifíṣàn, kí ló fẹ́ tó bá ń bẹ̀? Ìdí ọdún là bẹ́lẹ́jọ́ máa wò ó níbi gbogbo àti nígbà gbogbo. Ohun ọ̀tún dúró dè ọ́ ń bẹ̀. Òkodoro Yorùbá tẹlifíṣàn. Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ ní ibi gbogbo tí ẹ ti ń wò wá. Ìkànnì Òkodoro Yorùbá tẹlifíṣàn, ilé ìgbóhùnsáfẹ́fẹ́ ti Òkodoro Yorùbá tẹlifíṣàn, ibẹ̀ gangan la wà yìí láti lè máa gbé àwọn ènìyàn wá gbogbo ohun tó ṣẹlẹ̀ lórí ayélujára tàbí ohun tó rú wa lójú tàbí nǹkan tó ṣẹlẹ̀ láàrin àdúgbò wa tàbí lórí ọ̀rọ̀ ẹ̀sìn, bóyá lórí ọ̀rọ̀ kìrìsìtẹ́nì ni tàbí lórí ọ̀rọ̀ muslim tàbí lórí ọ̀rọ̀ oníṣẹ̀ṣe. À ń fẹ́ máa gbé wọn wá sí ibà yìí láti lè máa béèrè ọ̀rọ̀ lọ́wọ́ ara wa. Ẹni tí mo gbé wá lónìí, òdú ni wọn kì í ṣe aláìmọ̀ fún olóko. A lè pè wọ́n ní ìdààmú orí YouTube, ìdààmú orí afẹ́fẹ́. Mi ò wá ní dárúkọ wọn, fúnra wọn náà máa dárúkọ wọn. Àfà, sàlámù alaykum. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. Ẹ bá wa dárúkọ yín fún àwọn tí wọ́n wò wá ní kíkún. Gẹ́gẹ́ bí bàbá wa atọ́kùn ti wí, èmi kì í ṣe ìdààmú fún ẹnìkankan. A kò gbé òdodo dání ni. Ẹni tó bá sì ti gbé òdodo dání, ìdààmú náà àwọn èèyàn máa ń pè gẹ́gẹ́ bí irú tiyín. Àmọ́ ìdààmú kọ́, ojú ọ̀nà là ń tọ́ àwọn èèyàn sí. Orúkọ tèmi ní Kàbísọ́lá, gẹ́gẹ́ bí gbogbo èèyàn ti mọ̀. Kàbísọ́lá. Bẹ́ẹ̀ni. Bàbá, ẹ kú iṣẹ́, ẹ kú ìgbé òdodo dání lágbára Ọlọ́run. Òdodo yẹn kò wà nídìí wàhálà mọ́ yín lọ́wọ́. Ǹjẹ́ ta ni Kàbísọ́lá gangan? Kàbísọ́lá náà ni Kàbísọ́lá ń jẹ́. Ó máa ní kíkún pé ọmọ Kàbísọ́lá, ọmọ ìlú báyìí ni mo jẹ́, ọmọ ìlú báyìí ni mo jẹ́. Kàbísọ́lá jẹ́ ọmọ ìlú Nàìjíríà. Kò sí ohun tí mo ṣe pera mi lọ́mọ ìlú Nàìjíríà ni pé ètò Kàbísọ́lá yẹn ó wà fún ẹni pé kò sí ibi tí a lè sọ̀rọ̀ nípa ẹ̀. Kò síbi tá a lè sọ̀rọ̀ nípa ẹ̀. Kì í ṣe pé orí ẹ̀yà kan la fẹ́ lọ tàbí orí ẹ̀yà kan la fẹ́ dúró sí. Kì í ṣe pé bóyá orí ìlú kan la fẹ́ dúró sí. Bóyá ìlú kan wọ́n ṣe kinní kan, tá a bá rí ìlú míì tá a rí i pé wọ́n yànyàn jẹ ń bẹ̀. A gbọ́dọ̀ dìde ká sọ lé lórí tá a bá rí òdodo, torí a gbọ́dọ̀ sọ ohun tí ìjọba máa wá bi wá léèrè pé kí ló dé tó fi sọ báyìí, kí ló dé tó fi pa irú irọ́ báyìí. A jẹ́ pé ọ̀rọ̀ tí ó wà láàrin orúkọ yín pé Ṣàn
kò síbi tí orúkọ yóò ṣọ̀dẹ̀ tó bí sẹ́ẹ̀lì ṣọ̀dẹ̀ kàbí láti sanra sọ̀rọ̀. ni kò síbi tí kò Ààrẹ. ṣọdẹ ni mo ṣe ní ayanmẹ́rin wọnú ìtì akéré má ṣe é yàn jẹ ọkùnrin ogun ọkùnrin ogun òun ló ń jẹ bàbá o bàbá àgbàlagbà ọmọ ẹ ẹ tún máa ọmọ Adéyínká yìí ọmọ Adéyínká Ìdí bẹ́ẹ̀ Adéyínká Ìdí wọ́n tún máa ń fi kọ̀ọ̀kan kúnlẹ̀ yẹn á ní ọmọ ìyá ilépo ní ọjà gbàǹgbà. Bàbá nǹkan tí mo torí ẹ̀ gbé yín wá sórí ètò lẹ́nu gangan ni lórí ọ̀rọ̀ ìmáàmù Ògbómọ̀ṣọ́. Kí ló dé tó yẹ pé ọ̀rọ̀ ìmáàmù Ògbómọ̀ṣọ́ yẹn ẹ gbé dání ẹ ò fi gbà kan padà lẹ́yìn ọ̀rọ̀ gba ìmáàmù Ògbómọ̀ṣọ́ yẹn àwọn fẹ́ jẹ́ kẹ́ tọ̀ mọ́lẹ̀ sí i fún wa. atọ́kùn Ya Ọlọ́run jẹ́ kí a rí yín pẹ́ àmín. ṣe rí lórí ọ̀rọ̀ ìmáàmù Ògbómọ̀ṣọ́ tá a gbé dání Bẹ́ẹ̀ni gẹ́gẹ́ bí mo ṣe sọ níbẹ̀rẹ̀ ibi tá a bá ti rí òdodo tá a sì rí i pé wọ́n fẹ́ máa pa irọ́ níbẹ̀ àfi ká jáde torí mo sọ pé akéré má ṣe é yàn jẹ lórúkọ yẹn akéré má ṣe yàn jẹ òun ni tàbí sanra yẹn ń jẹ. ṣùgbọ́n àáfà tí n bá la wo àwọn post yín nígbà míì àwọn tó jẹ́ àwọn ọ̀tá ká lè pè ní àwọn ọ̀tá ìmáàmù Ògbómọ̀ṣọ́ tí wọ́n jẹ́ Shehu Dr. Toliat Yunusa wọ́n máa ń sábà ṣépè fún yín wọ́n máa ń pe àsán pe àyájọ́ ṣé àwọn nǹkan yẹn ò máa ń já yín láyà rárá ni àbí torí ó máa ń jẹ́ mi láyà gbà mí pé ọmọ èèyàn kan ṣáà ni wọ́n ń ṣépè fún tó báyìí. atọ́kùn Ọlọ́run jẹ́ kí a rí yín pẹ́ àmín 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 iléeṣẹ́ yín ò ní bàjẹ́ àmín. ok ẹ jẹ́ kí n fi bíi ẹ má ní mo fi ẹ́ fi ìbéèrè san ìbéèrè ok bẹ́ẹ̀ ṣe wà ní iléeṣẹ́ yín kọ́kọ́ ní iléeṣẹ́ yìí ó máa gòkè ní mi ní sọ pé kò ní gòkè ní tẹ́yìn dẹ́ ń gbé jáde ń bẹ̀ nǹkan tó máa gòkè ní ṣó pọ́síbù kó wálẹ̀. kò lè wálẹ̀ torí òdodo la gbé dání. bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ Kàbísọ́lá ṣe rí gbogbo ìpè tí wọ́n ń ṣẹ́ yẹn kò sí nǹkan kan bẹ̀. irọ́ lásán ni. torí pé àwọn ò ṣe àbòsí. tẹ́ bá sì lọ wo gbogbo tí wọ́n ń pè ní ọ̀rọ̀ Kàbísọ́lá pátá mo máa mú fídíò wọn jáde orí fídíò wọn náà ni mo ti ń sọ̀rọ̀ sí. báwo ni mo wá ṣe sọ̀rọ̀ lórí ẹ ní ìsìn ẹ ṣépè fún yàn mo wá gbé fídíò yín jáde pé òkodo bẹ́ẹ̀ ni ọmọ dáadáa ni ẹ ṣe wá ṣépè fún lágbájá tí n bá wá sọ yẹn tán kẹ wá ṣépè fún mi padà ẹ jọ ṣé mi lè pè máa irọ́ ẹni dẹrú lérú ń tọ́ nìyẹn. so n tó bóyá ọ̀rọ̀ yẹn ṣe bó ṣe jẹ́ gan-an nìyẹn. já Kàbísọ́lá. ok bàbá nígbà tí ọ̀rọ̀ ìmáàmù Ògbómọ̀ṣọ́ àti bàbá wa ọba Ọláoyè Ghandi tí wàhálà yẹn tó bẹ̀rẹ̀ láàrin wọn àwọn ìgbésẹ̀ wo lẹ́rí tó wọn kírísítẹ́nì ibẹ̀ tí wọ́n gbé nípa ẹ̀. mo tún máa fàsìkò yìí kí bàbá wa ọba Ghandi Àfọlábí Ògúnmọ̀gẹ̀gẹ̀ kábíyèsí o Ọlọ́run níjó bàjẹ́ fún wọn. àmín àmín. mo sì kí bàbá wa Sheikh Dr. Tọ́lá Ayélára anakunla ìmọ̀ọ́mù gbogbo ìlú Ògbómọ̀ṣẹ́wù. ṣe rí láàrin yẹn èmi ò lè dá sí torí ọ̀rọ̀ kìrìsìtẹ́nì ọ̀rọ̀ ẹ̀sìn míì ni àmọ́ gbèsè táwọn náà ń gbé ní lábẹ́lẹ̀ ni ò ní jẹ́ kí n lè sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ kìrìsìtẹ́nì púpọ̀. kó má dàbí kó bóyá kì í ṣe lẹ́sìn wọn ẹ wá la dá sí ọ̀rọ̀ ẹ̀sìn wọn. èmi tẹ́ bá wo gbogbo tí mò ń sọ mi ì tako kìrìsìtẹ́nì kankan kìrìsìtẹ́nì ń ṣe tiwọn mùsùlùmí ń ṣe tiwọn àmọ́ kìrìsìtẹ́nì tó bá tako tiwa tá a sì rí tó fojú hàn àfi ká sọ fáyé pé yín tó ṣe yìí ẹ má bínú elétò yín tó ṣe yìí ó kù díẹ̀ káàtó ìyẹn lèmi gbé dání so kò sí ìtó kàn mí lórí ọ̀rọ̀ pé ìgbésẹ̀ wo ni kìrìsìtẹ́nì gbé mi ì mọ nǹkan kan pa ẹ̀ torí mi ì sí nínú ìjọ wọn. ṣùgbọ́n lẹ́nujọ́ mẹ́ta yìí lórí fọ́nrán kan tí a rí lórí ayélujára nígbà tí ìmáàmù Tọ́líà tí wọ́n sọ̀rọ̀ nípa pé wọ́n pòwe kan pé ẹrú kan ní múnibú gba ẹrú lórí ọ̀rọ̀ kírísítẹ́nì pé àwọn kan ń dá ìbátan àwọn mùsùlùmí tó jẹ́ kírísítẹ́nì wọn tó ń dá ìbátan àwọn mùsùlùmí lọ ẹgẹ́ tí kan tí mo sọ pé nígbà tí àwọn alàgbà àjọ yẹn tí wọ́n wá dúró tí wọ́n sọ̀rọ̀ ẹni tó jẹ́ ìkànnù àwọn olórí ẹlẹ́sìn kírísítẹ́nì nílùú Ògbómọ̀ṣọ́ ó sọ pé òun ò mọ̀ pé controversy kankan wà láàrin ọba àti ìmáàmù ó sọ lọ́jọ́ yẹn. a gbọ́dọ̀ sọ pé àgbàlagbà ń pa irọ́ torí gbogbo ayé ló mọ̀ pé nǹkan ń lọ. nílùú Ògbómọ̀ṣọ́. gbogbo all over the world. náà mọ̀ pé ìlú kan ń lọ nílùú Ògbómọ̀ṣọ́. so tá a bá wá rí pásítọ̀ kan àbí èèyàn kan tó wá sọ pé òun ò mọ̀ pé nǹkan ń lọ àní sọ pé àgbàlagbà ń parọ́ torí ẹlẹ́sìn míì ni tó bá jẹ́ lòmíì à á sọ pé irọ́ ló ń pa. tó bá jẹ́ lẹ́sìn mùsùlùmí ẹ̀ ní irọ́ ló ń pa. ẹgbẹ́ mi màá ní irọ́ ló ń pa rísìn tí mo fi máa sọ bẹ́ẹ̀ ni pé
ẹlẹ́sìn kan náà ni wá wọn ò ní lè sọ pé mò ń takò ẹ̀sìn ẹ̀sìn míì yẹn. bó ṣe rí nù. Bàbá, àwọn rábítà àti àwọn League of Imam and Alfas wọ́n gbé ìgbésẹ̀ lórí ọ̀rọ̀ yẹn pé wọ́n wá bá Chief Imam Ògbómọ̀ṣọ́ kí wọ́n bá wọn sọ̀rọ̀ torí a wò lórí ayélujára lọ́jọ́ yẹn but nínú ìkan nínú àwọn bàbá wa tí wọ́n sọ̀rọ̀ lọ́jọ́ yẹn tí ń ṣe bàbá wa Shehu Suga Wakilu Mùsùlùmí ilẹ̀ Yorùbá Edo and Delta wọ́n ní kí bàbá wa Shehu Toliat kí wọ́n ṣe kútúbà jímọ̀ méje kí wọ́n fi bẹ ọba. Ìjẹ́ ṣé lẹ́yìn ìgbà tí wọ́n ṣe kútúbà méje tí wọ́n fi bẹ ọba yẹn ṣé changes ti wà àti pé lẹ́yìn ìgbà tí wọ́n ṣe kútúbà méje yẹn ìjẹ́ ṣé wọ́n lọ bá bàbá wa láàfin láti lọ bá wọn kán lè jọ ní gbólóhùn wọn. ṣe rí lórí ìgbésẹ̀ tí àwọn rọ́bítọ̀ gbé mo tún kí àwọn rọ́bítọ̀ dáadáa Ọlọ́run ní jẹ́ kó bàjẹ́ torí mi lẹ́nu àbùkù tí mo fẹ́ talu rọ́bítà kankan bó ti wù kódà kó má sọ̀pọ́ọ̀tì ìmáàmù Ògbómọ̀ṣọ́ bàbá wa náà ni wọ́n sì ń jẹ́ ọmọ lè ṣẹ̀yàn lénìí kéèyàn bínú sí kó dọ̀la kéèyàn tún yọnu sí padà ní mi ṣe ní sọ̀rọ̀ nípa àwọn rọ́bítà. ṣe rí ìmáàmù gbé ìgbésẹ̀ wọ́n bẹ kábíyèsí àmọ́ kódà nínú àwọn ètò tí wọ́n ti ṣe láti sọ wípé kí wọ́n dọ́dọ̀ kábíyèsí àwọn kọ̀lọ̀rọ̀wọ̀ sí kan ni wọ́n ń da àárín yẹn rú tó ń blọọkù mọ́mù tó wọ́n fẹ́ kó dé ọ̀dọ̀ kábíyèsí bóyá nítorí tí wọ́n fẹ́ jẹ àbí kan ti wò pé tí wọ́n bá dé ọ̀dọ̀ tí mọ́mù bá ráyè dọ́dọ̀ kábíyèsí gbogbo irọ́ tó wọ́n ń pa fún kábíyèsí tó wọ́n fi ń máta tẹ́lẹ̀ wọn ò ní rí mú torí a gbọ́ wípé àwọn kan náà wọ́n ń ṣàdúrà fún kábíyèsí tí wọ́n máa ń pa ẹran ní ìrọ̀lẹ́ Friday báyìí ẹ mọ̀ pé mo sọ pé Kàbísọ́lá èmi sọ̀rọ̀ kó má ní ẹ̀rí láti fìdí ọ̀rọ̀ yẹn múlẹ̀ kábíyèsí kódà ilé ẹnìkan tó jẹ́ tọ́rọ̀ bá débẹ̀ tìyẹn tó bá ṣeé ṣe tí ẹ bá gbé ọ̀rọ̀ débẹ̀ à á sọ ilé ẹni tí wọ́n ti ń pa nírọ̀lẹ́ kí ni time báyìí bóyá bíi 5 àbí nǹkan kan la máa wà báyìí wọ́n á ti wà bẹ́ẹ̀ báyìí táwọn náà wọ́n ń ṣàdúrà tọ́jà máa jẹran wọ́n máa ṣẹnu ṣọkọṣọkọ. bẹ́ẹ̀ni so àwọn yẹn ni wọn jẹ́ kí ìmáàmù Ògbómọ̀ṣọ́ kan ráyè dé ọ̀dọ̀ bàbá wa bá Kándì. bàbá wa Kàbísọ́lá lágbọ́ Ọlọ́run ọba kò ní bàjẹ́ fún yín. mo wá fẹ́ béèrè kankan fún yín lọ́wọ́ yín pé kí ló dé tí bàbá Lọ́baníkà àti Parakoyi kí ló dé tí wọ́n fún ẹbí tí wọ́n ṣe tó jẹ́ pé ẹbí ẹlẹ́bí ni wọ́n ń tojú bọ̀ tí wọ́n fẹ́ jẹ́ kí ẹbí ìdílé àwọn Chief Imam kó tòrò tí wọ́n tẹ̀ fẹ́ jẹ́ kí ìrẹ́pọ̀ kó wà láàrin wọn. bàbá wa atọ́kù mi ì ní kọ́ yín ní iṣẹ́ yín ohun tó yẹ ká kọ́ béèrè ni pé kí ni ohun tó fa ìjà kí tiẹ̀ ló bí tí Lọ́baníkà àti Parakoyi tó fi le tó bẹ́ẹ̀. sí ọ̀dọ̀ Chief Imam ẹ ṣe mọ̀ pé nígbà kan ó yọ ní pé Lọ́baníkà lọ tọrọ fóònù tí Chief Imam ò fún ẹ mọ̀ pé gbogbo ayé ti mọ̀ kó má jàbí pé bóyá a tún padà sẹ́yìn ẹ mọ̀ pé a ti mọ̀ pé tọrọtọrọ ni Lọ́baníkà àwọn fẹ́ máa tọrọ nǹkan bóyá látara pé wọn bóyá lọ́sì lò fún ó dẹ́ pé wọ́n máa ń yá fóònù kan tó máa fi ń ṣe wọ́n padà fún wọn ní àwọn àlòpọ̀ ọmọkùnrin kan tí wọ́n máa ń dálẹ̀ ní tó bá jẹ́ pé ẹ máa ń lo alábà dáadáa wọ́n máa ń dá àwọn fóònù bíi tábìlẹ̀tì kan báyìí kalẹ̀ báyìí wọ́n padà fún wọn bá dára pọ̀. àbóyá nǹkan tó fà tí àwọn fídíò wọn fi máa ń clear dáadáa ni kí ló dé tó wọn yẹn wà mójú tẹ́ bí wọn tẹ́ pẹ́ bí ẹlẹ́bí ló ń tojú bọ̀. wọ́n máa ṣe bẹ́ẹ̀ àkọ́kọ́ ẹ jẹ́ kí n kọ́kọ́ mu látòrí Lọ́baníkà ṣe rí Lọ́baníkà mo gbọ́ ìtàn ẹ̀ ní ọ̀dọ̀ àwọn ní from source ni wọ́n dà torí ó ń bẹ nínú ọmọ wọn kan tí wọ́n pàdé ìmáàmù gbogbo ìlú Ògbómọ̀ṣọ́ ní Mẹ́kà àbúrò tó jẹ́ àbúrò Lọ́baníkà ó sì ṣe dáadáa púpọ̀ kódà bàbá Lọ́baníkà dáadáa kódà mo mọ àwọn àbúrò Lọ́baníkà tó já sí pé wọ́n dá dáadáa tí wọn sì lẹ́yìn Lọ́baníkà tó yẹ pé ìmáàmù ló wà. bẹ́ẹ̀ àwọn kan wà tí wọ́n tiẹ̀ sí lẹ́yìn ìmáàmù tó hàn sí lẹ́yìn tó dá dúró wọn tó jẹ́ neutral àmọ́ wọ́n dá púpọ̀. ìdílé wọn dáa kí ló tó wọn wá yá yàtọ̀ yá yẹn. bàbá wọn sọ ó ní ìgbà míì ọmọ á máa mú ìdílé ìyá ẹ̀ mi sọ pé ìdílé ìyá wọn ò dá. ìyá wọn ò dá náà a ò sọ bẹ́ẹ̀. bàbá wọn ló sọ wípé bóyá ìdílé ìyá wọn ni wọ́n yá àwa mọ̀ bóyá ìdílé ìyá wọn ló bàjẹ́. gbogbo ayé Kàbísọ́lá ò sọ pé ìdílé ìyá wọn ni wọ́n yá o. bàbá wọn ló sọ bẹ́ẹ̀. bàbá wọn ló sọ bẹ́ẹ̀. so n tí mo kọ́kọ́ rí nínú ọ̀rọ̀ Lọ́baníkà nìyẹn. wá rí
ihun tó jẹ́ kí Lọ́baníkà wá ya wèrè bẹ́ẹ̀ yẹn ẹ má bínú pé mo lo èdè tí ò dáa. èdè ẹ sì lè sọ lédè ẹ sì lè fi Yorùbá sọ èdè òyìnbó la gbọ́dọ̀ fi sọ. ihun tí ó jẹ́ kó rí bẹ́ẹ̀ ni wípé ṣe rí Lọ́baníkà àti Àbíìbù. ìyẹn tó jẹ́ ìmáàmù ààfin. tó jẹ́ ìmáàmù ààfin tó jẹ́ lèémáàmù. lèémáàmù. òun ni wípé wọ́n ti jọ ní àdéhùn pé tóun bá di ìmáàmù òun á fún Lọ́baníkà lóyè. ṣé oyè yẹn tó máa ń gba sálárì inú ẹ̀ ni. a ṣì ń bọ̀ lórí ọ̀rọ̀ mọ́sálásì nílùú Ògbómọ̀ṣọ́. èmi ọ̀hún kì í gba sálárì àmọ́ tọ̀mùtọ̀mù máa ń yọ. gẹ́gẹ́ bí wọ́n ṣe ń ṣe àpapín tẹ́lẹ̀tẹ́lẹ̀ kí ìmáàmù wa tó débẹ̀. kí ìmáàmù Ògbómọ̀ṣọ́ tó dé. ẹ wá rí ti Parako yìí kò sí ohun tó jẹ́ kó le bẹ́ẹ̀ ojú wípé Parako yìí ní ìmáàmù tàná. Parako yìí ní máa ń pàṣẹ fún wọn. tí ìmáàmù bá ti dé ibi tí wọ́n ti fẹ́ ṣe bóyá wọ́n fẹ́ ṣe lecture àbí wọ́n fẹ́ ṣe nǹkan tí ìmáàmù bá ti ṣe àdúrà bẹ̀rẹ̀ ìmáàmù máa dákẹ́ ni. Parako yìí ni ó máa ṣe gbogbo nǹkan. àtá Parako yìí ní tún kawó. èmi ò rí ibi tí àgbàlagbà ti ya òpònú débi wípé. kó má lè mójú kúrò nínú nǹkan. àǹbáṣọ o èdègbà káfíńyàn jẹ́lẹ̀ mọ́mù ó tún máa dùn sẹ́ríkì. bẹ́ẹ̀ bí ọ̀rọ̀ Parako yìí ṣe. meanwhile ìtumọ̀ Parako yìí ò ju public relation officer. ẹ má bínú ẹni tí ká má sí ìtumọ̀ ẹ̀ pé ìránṣẹ́ láàrin ọba sí ìmáàmù sí aráàlú. kò jù bẹ́ẹ̀ lọ. òun wá fẹ́ máa wá pàṣẹ fún ìmáàmù Ògbómọ̀ṣọ́. tí ó dẹ̀ lè ṣẹlẹ̀. ìmáàmù Ògbómọ̀ṣọ́ wá ní kò sí nǹkan tó jọ. òun ò ní gbarú ẹ̀. àìgbarú ẹ̀ inú wàhálà ti kọ́kọ́ dé. meanwhile Parako yìí òun ló fa ọ̀pá lé ìmáàmù Ògbómọ̀ṣọ́ lọ́wọ́. ó gba 1,000 lọ́wọ́ mi ó jẹ mí 1,000. ẹ pé mo máa ń sọ ní gbogbo fídíò. tó yá tó ní òun máa fún yín. kò yá. níjọ́ tí ìmáàmù ń gbé láwàní èmi náà fi 1,000 lẹ̀. òkè gẹ́gẹ́ bí owó inú gbá. owó ọmọ gbọ́ owó kinní kan tán gbàǹgbà náà. ẹ jẹ́ kí n wá tún sọ ìdí tó kọ́kọ́ bẹ̀rẹ̀ ìjà. ní ìjọ kan ọba tàná wọ́n máa ń fún wọn ní màálù ní ìgbà túnú àwẹ̀ tán máa pín. a máa fún àwọn mùsùlùmí. táwọn àfà máa pín nínú ààfin. àkọ́kọ́ Ramadan tí bàbá wa ìmáàmù Ògbómọ̀ṣọ́ kọ́kọ́ ṣe. ìyẹn ṣe ìmáàmù Tọ́lá. wọ́n wá tún fún wọn màálù wọ́n wá fẹ́ pa màálù ìgbà tán pa màálù wọ́n fẹ́ pín. Parako yìí ti gbé àpò tó máa fi ń gbé màálù lọlé bóyá máa ń pín lọlé pé ìmáàmù bá ní kò sí nǹkan tó jọ. ìmáàmù kọ́ bàbá kan ló wá nawọ́ pé Parako yìí ẹ ṣe sùúrù. ìmáàmù ní kó san bí wọ́n ṣe máa pín ẹran tàbí ẹ ṣe ń pín lánàá ò dá rárá. lójú gbogbo wọn ni lójú gbogbo wọn. bẹ́ẹ̀ ti ń pín lánàá kò dá rárá. kátọ́pẹ́ nìyẹn ló jí ìmáàmù. ìmáàmù ẹ̀yin ni kẹ́ ẹ ṣàlàyé bí ẹ ti máa pín báyìí. kan lóun má palà káyé nìyẹn. nígbà tí ọgbọ́n bẹ́ẹ̀ ìmáàmù wa ní ó dáa bá a ti máa pín rèé. àwọn tẹ́lẹ̀ àwọn tó bá jọ wà níbẹ̀ yẹn náà jọ ń pín. àwọn tí ó tó jẹ́ pé for instance ṣe mọ̀ pé àwọn kan máa wà lẹ́yìn tó jẹ́ pé à nílé yìí. bẹ́ẹ̀ni. ni ìmáàmù wa ní ẹ lọ fún lágbájá ẹ fún tàmẹ̀dù. ìjọ yẹn ṣe ní Parako ibi inú kúrò láìbẹ̀ wọ́n ṣe ìgbẹ́ràn tí ẹ lọ fún lé. lórí pé torí pé ìmáàmù ní ká ṣe bó ṣe yẹ ká ṣe kó lè rí bó ṣe yẹ kó rí. ibi tí wàhálà ti dé nìyẹn. ó ti bẹ̀rẹ̀ nìyẹn lẹ́yìn yẹn ni ìmáàmù wa ní èmi ni ìmáàmù èmi ni mo máa sọ̀rọ̀ ní gbogbo ibi tá a bá lọ. Parako yìí kò kì í ṣe mùfásírù kì í ṣe ajánọ́sì ó ṣe máa wá gbé máìkì. àṣà àmọ́ nǹkan tó ní kálukú ẹ̀ táyé tó sì lórí oyè. iṣẹ́ tó o ní ló PR ò ní ẹ́ tó bá pè é pé kó o dá sọ̀rọ̀ ló máa dá sọ̀rọ̀. ìránṣẹ́ ló jẹ́ lásán ni ẹ́ ìránṣẹ́ ìmáàmù ìránṣẹ́ ọba sí aráàlú kí ló tó wá fẹ́ sọ̀rọ̀ ẹ̀ di kíní. ẹ ti ń tẹ́ bá pè ní ìmọ̀ràn láti ọ̀dọ̀ ìmáàmù sí kíní kan ẹ ti ń gbé gbórí o ẹ fẹ́ fún Parako yìí ní oyè tí ò tọ́ sí.
láti ọ̀dọ̀ ìmọ̀ọ́mù sí ọba, láti ọ̀dọ̀ ọba sí ìmọ̀ọ́mù. Ìmọ̀ọ́mù ló ṣẹ̀ máa sọ pé ọba sọ pé ká ṣe báyìí faraàlú. Bẹ́ẹ̀ tún túmọ̀ sí pé ìmọ̀ọ́mù ni number one gẹ́gẹ́ bí bàbá wa ọba kábíyèsí ṣe jẹ́ number one sí gbogbo Ògbómọ̀ṣọ́, but ìmáàmù ni number one gbogbo mùsùlùmí àti Paraku ara rẹ̀ àti gbogbo àwọn tí wọ́n ń bí abẹ́ máàmù lọ wà. kódà bàtà mọ́ọ̀mù ni wọ́n wà. Bàbá ẹ kú ọ̀rọ̀ sísọ ní àtàrà, Ọlọ́run ní jẹ́ kẹ́ sọ̀rọ̀ tán. Ṣé tó bá jẹ́ pé ìmáàmù Sheikh Dr. Toliat wọn ò wá kàwé rárá, kí lẹ lérò pé bí ó máa ṣẹlẹ̀ lórí ipò tí wọ́n wá? Tán bá kàwé rárá, àkọ́kọ́ bá a ṣe máa dúró tì wọ́n náà rè nígbà tó bá jẹ́ pé àfa wa ni wọ́n. Bẹ́ẹ̀ ṣe wà tẹ́ bá kọ́ mi ní alif béèyàn bá tàbùkù báyìí máa bàjá. Àmúmọ̀ tí yín. Kódà kẹ́ ẹ ṣe ohun tí ò dáa máa bàjá kábà torí àwa rí i pé ẹnì yìí ò ṣe ohun tí ò dáa. Orí dáadáa ló dúró sí. Orí dáadáa ló wà, a máa dúró tì, àmọ́ ìwé náà kùn. Ìyẹn ló ń bí àwọn àáfàá kan nú. Ẹ jẹ́ kí n wá bust brain yín lórí ìwé kíkà pẹ̀lú ọ̀rọ̀ mọ́ọ̀mù. Tọmọ yín tí ọmọ yín bá jẹ́ pé bá ń jẹ́ mọ́ọ̀mù nínú ilé yín, ẹ sọ fọmọ yín kó kéwú dáadáa kó dẹ̀ kàwé. Bí ò bá ní masters kò lè jẹ́ mọ́ọ̀mù. Lọ́wọ́lọ́wọ́ táwa yìí. Wàhálà àwọn ìlú míì wà tí wàhálà míì ṣì máa dé. Àjọ wà ń bẹ̀ náà ni àjọ máa dá sí i. Ó ní ibì kan tí ká má ti dárúkọ wọn ìlú yẹn. Dárúkọ ìlú. Ó ní àwọn ibì kan tí wọ́n ti jẹ ìmọ̀ọ́mù. Àáfàá yẹn ní í ṣe ìmọ̀ọ́mù tó ń ṣàṣàlátù fún wọn bẹ̀. Ìmọ̀ọ́mù Tọ́líà yìí, Sheikh Dr. Tọ́líà tí àwọn náà pẹ̀lú ẹni tó lọ ṣe screening fún àwọn àáfàá yẹn lọ́rùn. Ìmọ̀ọ́mù Abadíyà wọ́n pẹ̀lú. Mi ìfẹ́ sọ̀lú náà torí mi ìfẹ́ tún ba àáfàá náà fáànù jẹ́. Àáfàá bá sọ fún wọn alásàlátù ẹ̀ pé wọ́n fẹ́ fún oúnjẹ mọ́ọ̀mù lọ́la o. Àwọn alásàlá tó bá ṣe pé ń bọ́. Wọ́n bá ṣe pé wọ́n bá gbú báńdírì gbẹ́gbẹ́gbẹ́gbẹ́gbẹ́gbẹ́ láì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 
ṣé o kojú òṣùwọ̀n ṣé o ní páálí páálí nígbà tó máa ní òun gbé jáde ó bá gbé sànàwí jáde. nílé kéwú Ẹ, sá- mọ́ríkàsì. ẹ jẹ́ kí n tún fi kan yìí yé yín o bóyá ẹ lè rá àfa kan ládùúgbò yín tó ní sànàwí tó wá ń halẹ̀ mọ́ yín. wọ́n halẹ̀ ẹ kò lè ó lè halẹ̀ mọ́ nǹkan kò lè halẹ̀ má wa. irọ́ ló ń pa o sànàwí tó bá lóun didi ṣéwù ẹ sọ pé Kàbísọ̀rá ní kì í ṣe ṣé ṣéwù. wo torí òòkà nǹkan kan débi kan ara. sànàwí SS3 ní sànàwí SS3 sírì ṣọmọ SS3 lè lóun ti di dókítà ni. irọ́ o tàbí tẹ́ bá wo bọ́ ṣe ń ka sànàwí wọ́n á ní awálì ìdádí sani ìdádí sálísà ìdádí awálù sànàwí sani sànàwí sálísà sànàwí GSS1 GSS2 GSS3 SS1 SS2 SS3 ibo ló tó bá wá lọ jámíà ló ṣẹ̀ wá ní pé ìwọ náà ti ń di ṣéwù ṣé bọ̀ o bíi pé èèyàn lọ ní dìgírì dìgírì tó bá wá fẹ́ di ìmọ̀ọ́mù ṣé o mọ̀ pé ìmọ̀ọ́mù is like doctor bẹ́ẹ̀ ó wá ní masters ó ní o fẹ́ di doctor ṣé o máa fún ẹ license ni. kò ní PhD lọ́wọ́. ẹ ti ẹja kákàtà kọ́kọ́ sọ̀rọ̀ masters o ní masters o wá ní o fẹ́ di doctor ṣé wọ́n máa fún ẹ license. kò lè ṣẹlẹ̀. kí ọmọ tó ṣe tán ní ọmọ tó ní degree kó wá lóun ti di doctor ó yìí di doctor o. doctor o. you need to move forward tó bá gbà ẹ́ ní hospital gan wọ́n sì máa ní kó sì máa lọ gbé oògùn ni kírù yẹn wá náà ti di doctor bẹ́ẹ̀ náà lẹni tó fẹ́ di ìmọ̀ọ́mù ó fẹ́ wo ọkàn àwọn èèyàn sàn ni ẹni bá sì fẹ́ wo ọkàn àwọn èèyàn sàn ó gbọ́dọ̀ capable most especially ní ìsọ àwọn ìmọ̀ọ́mù ládùúgbò o ìmọ̀ọ́mù nínú ìjọ o ìmọ̀ọ́mù ìlú ó máa communicate pẹ̀lú èyìnbó ó máa communicate pẹ̀lú haúsá ò sì gbọ́ Yorùbá kí ló fẹ́ fi bá wọn sọ̀rọ̀. ṣé Yorùbá ló fẹ́ lò. àbúfẹ́ máa lè dèrò yín ni. ṣé gbogbo haúsá ló gbọ́ lárúbáwá ṣé gbogbo òyìnbó ló gbọ́ lárúbáwá. mo ti rí inú interview kan inú gbọ̀ngàn kan tí wọ́n ṣe tí ṣéwù kan tó pe ṣífù mamu síbẹ̀ àwọn lárúbáwá wà pẹ̀ bẹ́ẹ̀ lọ́jọ́ yẹn ṣéwù wá tẹnubọ òyìnbó àwọn tó wà ń bẹ̀ sọ pé bàbá ẹ má bàa sọ òyìnbó Yorùbá ní kí ẹ bá wa sọ tọwọ́ wípé òyìnbó yẹn wà ń bẹ̀ gan. mo ti rántí ijọ́ yẹn àwọn lárúbáwá wà ń bẹ̀. àwọn lárúbáwá wà ń bẹ̀ tí bàbá wa Ìmọ̀ràn Ẹlẹ́hà náà wà pẹ̀lú wọn. bẹ́ẹ̀ni. lè fi máa mọ̀ yí pé ó kájú òṣùwọ̀n. ó ká oṣù. ní bàbá wa Ṣèyí Mákindé kọ́lọ́n túbọ̀ bá wa lọ́rẹ̀ ẹ̀mí wọn náà ṣe láìkí wọn.
ìyẹn gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́. kódà mò ń ṣẹ́rìṣì pé kémi náà tiẹ̀ lè ní sátífíkètì kémi náà lè dà bẹ́ẹ̀. dà bẹ́ẹ̀ ọlọ́run á mú yín dépò bẹ́ẹ̀. àmín. ọlọ́run á torí kò sí gẹ́gẹ́ bí àwọn báwọn àgbàlagbà ṣe máa ń pòwe wọn á ní èèyàn kì í dàgbà ìwé kíkà. àgbà bíi ibo wàá ṣe wà lẹ́nu ìwé. ikú ló ń gba ìwé kíkà ní lọ́wọ́ èèyàn bẹ́ẹ̀ ni. bẹ́ẹ̀ ṣe wá ronú pé ẹ fẹ́ fọ́dámọ̀ lórí education yìí àwa náà ronú pé ká fọ́dámọ̀ lórí education torí pé ọmọ ss3 kò lè gbàdúrà kóhùn di gómìnà kádùrà yẹn gbà ó dàbí pé èèyàn yín ọ̀kà sí ẹ̀yìn ìgbà ni. kódà bó bá ní dìgírì bí ó bá múra dáadáa ó lè má di. bàbá nígbà tí àwọn lọ́ba níkà àti pàápòyì tó ń wúwà tó ń wú ìjẹ̀ṣọ́ wọn yẹn ń ronú àtúbọ̀tán wípé tọ́mọ tí wọ́n náà bá jáde lọ́jọ́ iwájú tírú ọ̀rọ̀ alátakò báyìí bá jáde sọ́mọ kí ni wọ́n fẹ́ máa sọ kí ni wọ́n mọ̀ nǹkan tó ń pè látúbọ̀tán. a lè sọ ọmọ. atọ́kùn wọ́n mọ̀ ẹ̀bọn tó ń ṣe wọ́n àtijẹ ni torí pé ṣẹ́rí pàràkò yìí inú mọ́sálásí yẹn lòun ti ń jẹun. ló sọ di gẹ́gẹ́ bí ṣọ́ọ̀bù. kí ló bí wọ́n open account tí gbogbo wọn ń pariwo bó lọ open account tí mọ̀ọ́mù Ògbómọ̀ṣọ́ open kò sí family ẹ̀ kankan nínú signatory. àwọn gan ò sínú signatory. òun gangan ò sínú signatory. ọkọ lè máa gbà láti ní kó máa wo bówó ṣe ń jáde kówó ṣe wọlé. kódà mi kò mọ ń pa bówó ṣe ń wọlé bó ṣe wọ́n ṣàmọ̀ kówó ń wọlé wọ́n ṣàn wá jábọ̀ fún. kí ló bí àkáǹtì di ṣíṣí ṣebí gbà tí mọ̀ọ́mù dé ẹ ṣàlàyé owó bẹ́ẹ̀ ṣe ń náwó lódì kọ́mínkọ́ adẹ̀ ń pawó ibo lowó ń wá. sọfẹ́ sọ pé odidi mọ́sálásí ìlú kò ní owó kankan nínú àkáǹtì ní àbí báwo lọ́jọ́ yẹ kó wọ́n fẹ́ ṣẹlẹ̀. renovate mosque wọ́n ti gbé blacker síta láti bí àìmọye ọdún táwọn èèyàn tó ń ná àwọn ìrówó ìmọ̀ọ́mù dẹ̀ débẹ̀ láàrin ọdún kan ọdẹ̀ pa over 12 million naira tọ́dẹ̀ fi nu renovate mosque yẹn àti páànù àti everything láàrin ọdún kan. Ibo ni àwọn wá ń kówó sí látijọ́ yìí tó bá ní àwọn náà wọ́n gbégbèsè àwọn ṣe ẹgbẹ́gbèsè ibo lowó yẹn wà. àṣeṣe lẹ̀ ń pa pín láàrin ara yín. ohun tí ń bí wàhálà fún wọn nìyẹn torí pé mọ́sálásí yẹn náà ti ń jẹun. wọ́n ti ń jẹun. Parako yìí iṣẹ́ tó dírẹ́fà ní Parako yìí taxi driver ní nìbàdàn. wọ́n lọ mú ṣe bọ́ ṣì ń wa mọ́tò yẹn dì sí ìyàgbé wọn. wa mọ́tò mọ́ kí ló wá fẹ́ máa jẹ ṣé bí òní pamọ́ báyìí. wọ́n ti fi wọ́n ṣe Parako yìí náà ti wá wò pé oyè Parako yìí yẹn náà wọ́n fẹ́ máa jẹun lórí ẹ̀. á jẹ́ pé bóyá ibi tó ń pa wọ́n ló jẹ́ kí wọ́n máa ṣe kọ́tọ̀kọ́tọ̀ tó ń ṣe nìyẹn. orí afẹ́fẹ́ mo wà yìí ẹni kí wọ́n gbé Kùránì kan ṣí Súrátù Yásìn kan kà. ọmọ kéwu rárá. ẹni kan kà lórí ẹ̀rọ ayélujára mi ì fi bà wọ́n jẹ́. ọmọ nǹkan kan rárá nìyẹn. recently náà àṣírí kan táwọn post ní táwọn èèyàn post báyìí àwọn ará wọn náà máa ń post ẹ̀ táwa máa fi rí. so àwọn ronú àtúbọ̀tán nǹkan fẹ́ jẹ ni wọ́n wá ṣe wá rí Ṣùbẹ́rù ìyẹn ń retí pé bóyá tóun bá dààmú títí bóyá wọn á fún un oyè nítorí ẹ̀ dààmú. ẹ ṣe lórí oyè yẹn ó ní owó kan tó ń gbà lórí ẹ̀ ni. àkóò náà lè máa sọ pé òun lẹ́nu ni. bàbá ẹ ṣe ẹ kú àtàárọ̀ lórí ìkànnì Òkodoro Yorùbá tẹlifíṣàn ní Ọ̀ọ̀nì Ẹ̀wà ibi tá a ti máa ń gbé àwọn olóòótọ́ ènìyàn wá láti wá ṣàlàyé fún wa láti jẹ́ ká mọ gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ káàkiri orí ìlú kọ̀ọ̀kan. bàbá Kàbísọ́lá ẹ ṣe látàárọ̀ mo wá fẹ́ kọjá lọ sí ìdílé àwọn chief imam gangan tó jẹ́ ìdílé àwọn Sheikh Dr. Toliat Yunus Ayilara II lórí ìmáàmù àfi tí wọ́n yàn yẹn. báwo ni ìmáàmù àfi tí wọ́n yàn yẹn báwo ló ṣe jẹ́ sí ìmáàmù Ògbómọ̀ṣọ́ ní pàtó ní kúkúrú. ẹbí ni wọ́n. ẹbí ni àwọn méjèèjì tí ò sí. kọ́míkọ́ ọ̀nù ẹ̀. tẹ́ bá wojú wọn ẹ̀rí ọjọ́ bọ́jọ́ra ó pọ̀. gbogbo èyí tí wọ́n ń sọ yẹn ìjánu ẹbí ni. kò sẹ́ni tí ò ní jànú ẹbí o bí mo ṣe jókòó yìí mo ní jànú ẹbí o bẹ́ẹ̀ ṣe wà yìí ìjà wà nú ẹbí. bẹ́ẹ̀ni. kì í ṣọmọ ilé ẹjọ́ contest nínú ilé. kì í ṣọmọ ilé ẹjọ́ ṣe mítìnì nínú ilé. kì í ṣọmọ ilé ẹtújọ contest nínú mọ́sálásí. kì í dẹ̀ ń ṣọmọ ilé ìjọ tí wọ́n ṣe coronation ìmáàmù ẹjọ́ wà ń bẹ́ẹ̀. ẹjọ́ jẹun ni àwa tá a sáàfù wọn rèé. ìṣọwọ́ ń bu òkèlè àbí ìbù yẹn burú. bóyá òun ò jẹ́ kọ́ ọmọ kéwú dáadáa.
káfíńtà ni wọ́n. Okay. Habíbù ti fọkàn sí pé òun lòun máa dì mọ́ọ̀mù nílùú ìlú Ògbómọ̀ṣọ́, ó ti wá fi gbogbo ohun tó nílẹ̀ fábùrò rẹ̀ nílùú Kaduna. Nílùú Haúsá lọ́hùn. Bóyá torí ẹ̀ lè jẹ́ kí ìwà àti wá padà sọ́hùn kò yá mọ́ ó wá nira. Ní ìgbà kan mo wo lórí ẹ̀rọ ayélujára tí ìmáàmù tó wà ní tó ń kírun fáwọn èèyàn tí wọ́n ṣí ẹsẹ̀ kéwú kan tí wọ́n ṣì ká wọ́n ṣáà ń pòyì lórí kéwú yẹn ó jọ bí yídì tàbí nǹkan kan. Ó ṣe mí sí pé ṣé wọn ò mọ kéwú dáadáa ni àbí ká ní ká ẹ̀mí ò lè sọ yẹn o torí pé wọn ò kéwú lójú tèmi rí. Ṣùgbọ́n wọn ló dápọn náà rúpò nígbà tó ṣe ẹ̀sáàmù nínú ilé mọ́ṣáláṣí. Kódà kò ń ṣe rúpò kó má dàbẹ́ pé wọ́n yẹ̀yẹ́ àgbàlagbà ni kò yẹ kán fún wọn máàkì rárá. Torí skrini ìjọ yẹn tí wọ́n ní kán ṣèdájọ́ ẹ̀ wọ́n ní kán ṣe ìdájọ́ lórí nìka ìgbéyàwó rádaràdà náà sọ. wọ́n wá wí wòwòwò wọ́n tún ní kán sọ bọ́n ṣe ń wẹ̀kú wọ́n tún wí wòwòwò. bí mọ́ọ̀mù Ògbómọ̀ṣọ́ ṣe ń sọ ní gbogbo mọ́sálásí ń pa wà aláàgùbà torí pé gbogbo èèyàn ń sọ ní ìsìn pé ìmọ̀ọ̀mù yẹn bóyá wọ́n ṣòjóró ni ibẹ̀ tẹ́ bá dénú ọ̀ọ̀lù yẹn lẹ́ẹ̀ ti mọ ẹni tó fẹ́ gbé ipò kíní. tán bá wá sọ̀rọ̀ mo fẹ́ sáré yà torí Parakoyi àti lọ́ba níkàlẹ̀ mẹ́nuba Jímọ̀ kọ̀la tí ó ń jẹ́ ajánásí àgbà fún gbogbo ìlú Ògbómọ̀ṣọ́. ilẹ̀ Ògbómọ̀ṣọ́ àlèkọ́sì ni. òun náà pọ́lẹ̀ wọn lọ́tẹ̀. òun ló ń pè mọ́ọ̀mù lọ pè mọ́ọ̀mù bọ̀ kódà á tún pè mọ́ọ̀mù lóru pé máa bọ̀ ń lè wọ ni mọ́ọ̀mù kan. ìyẹn ṣètò tọ́lá Dr. Toniat. Dr. Tọ́lá ajánásí àgbà yẹn kódà òun ló ń mú ìmọ̀ọ̀mù Ògbómọ̀ṣọ́ káàkiri pé ẹni ìmọ̀ọ̀mù kàn nìyí o ẹni ìmọ̀ọ̀mù kàn nìyí o òun gan ló mú wọn dọ́dọ̀ bàbá wa ìmọ̀ọ̀mù àgbà fún gbogbo ilẹ̀ Ọ̀fà. fún ilẹ̀ Ọ̀fà bàbá wa Salman bàbá wa ìmọ̀ọ̀mù gbogbo Chief Imam Ọ̀fà ajánásí yẹn ló mú wọn débẹ̀. bẹ́ẹ̀ni. ṣùgbọ́n lẹ́sìn yẹn àárín wọn ò jọgún mọ́ rárá. àbòsí ni ó rò pé ẹ mọ̀ pé for instance tẹ bá ń wo Kàbísọ́lá nísìn ẹ máa rò pé ẹni tó yẹ ká kọ̀ mú ká tì dànù àmọ́ gbà tẹ bá délẹ̀ ẹ máa mọ̀ pé eléyìí kò ṣeé tì ẹ́ńjìnì ẹ ju tí wọ́n lọ torí pé ẹni tó gbé ẹ́ńjìnì sí wa lọ́kàn Adéyínká Àyìndé Ọmọyẹlé lọ́jà gbangba kò ṣeé tì. kọ́lọ́run má pa fún wa. á jẹ́ pé Dr. Toliat ọkọ̀ọ̀kọ̀ gọ̀ fún wọn. ọgọ irọ́ o báwo ni ká pè é. bẹ́ẹ̀ mi ṣe wà yìí tẹ́ ẹ̀ bá pè mí sọ̀rọ̀ yìí ń dá sí i. nǹkan tó bá pèèyàn sílẹ̀ yẹn máa dá sí. tẹ́ ẹ̀ tàbùkù bá mi ní ọká tẹ́ ẹ̀ bá tọ́ka ń wì mọ́lẹ̀ kò ní bọ́rọ̀ ti ìmọ̀ọ́mù ṣe rí nù àwọn ń fojú wo pé ọmọ kékeré ni a lè máa rán. kákọ̀ máa dá káàkiri. àmọ́ bàbá wa ọba kábíyèsí ọba wa Tàná Orúmọgẹ̀gẹ̀ kejì bàbá sọ ń gbà náà wípé eléyìí èyí ṣe mọ́ọ̀mù lè máa mú o. ìmáàmù leléyìí. ìmáàmù leléyìí kì í ṣe lè máa mú tí bàbá wa Orúmọgẹ̀gẹ̀ kejì tó sọ pé léyìí kì í ṣe òun ni ìmáàmù àfin wa jẹ́ nísìn. torí pé yẹn lè máa mú ni ẹ rí i pé tó bá jókòó ní palace mo sì wo ó máa ń jókòó bí ọmọ ẹrú ni. ó máa jókòó bí ọmọ ẹrú. àwọn dàbẹ̀ tí ò fẹ́ràn jẹun. Parakoyi ni ó wàá ṣe gbogbo ètò Parakoyi ọmọ kéwùkún bẹ́ẹ̀ o Parakoyi ni ó tún máa ka owó. a ti wá yọ owó lè máa mú lọ́wọ́. ẹ jẹ́ kí wọ́n á bust brain kí lorúkọ oyè tí wọ́n máa ń jẹ yìí wákìlù gbogbo ìlú Ọ̀yọ́ òun àti Jímọ̀ Kọ̀lá. ìyẹn lórí ajánásí àgbà fún Ògbómọ̀ṣọ́. wọ́n lọ sóde kanjọ kan ní tó bí wàhálà tóun náà fi kẹ̀yìn sí mọ́ọ̀mù nìyẹn o ìyẹn ajánásí àgbà àlèkọ́sì mi tó fi kẹ̀yìn sí mọ́ọ̀mù nìyẹn wọ́n lọ sóde kan ìmọ̀ọ̀mù ò sí níbẹ̀ wọ́n wá ní wọ́n pa owó tó lé ní 750,000. nígbà tí wọ́n wá dé wọ́n wá sọ fún mọ́ọ̀mù pé àwọn pa bóyá bíi 350. ìkan nínú àwọn àáfàá tí wọ́n wá jọ lọ wá ní 350 kẹ̀. irọ́ owó tá a pa ju 350 lọ 750,000 lápá inú wa bí mọ́ọ̀mù wá ní ẹ lọ wá ìtókù sí bẹ́ẹ̀ bá wá sí ní ìgbà. ibẹ̀ ni wàhálà ti dé.
òun ló bí wàhálà. So pé ìmọ̀ọ́mù èyí ṣọmọlé yẹn kọ́kọ́ yọ kúrò bẹ́ẹ̀. di bí mo ṣe ń sọ̀rọ̀ yìí inú ilé Ayílára lókè Àfọ̀n ni ìmọ̀ọ́mù wa ló wà di bí mo ṣe ń sọ̀rọ̀ yìí. tí mímí kún jẹ mí. Ibi last week tí wọ́n lọ ń kámẹ́rà sàárè kiri tí wọ́n pe wèrè kan ní orí Ibu TV olórí àti ayé kinní kan ọ̀rọ̀ kù wèrè kan tó ń gbé fídíò kiri pé sàárè kinní kan rè sàárè kinní kí ló kàn wá pẹ̀lú sàárè. ẹni ti kú náà. ìjọ yẹn ìmọ̀ọ́mù Ògbómọ̀ṣọ́ wà nínú ilé. tó ń wo gbogbo ẹ̀ tó ń gbọ́ gbogbo tó ń sọ. wọ́n tẹ̀sẹ̀ pọ́n ń jà ní ẹbí. ìjà ọjà ṣẹ́rí kinní yẹn mọ tó ṣe ọ̀rọ̀ ilé Ayílára. òun ni wípé wọn ò mọ̀ pé kinní yẹn máa fẹjú mọ́ wọn lọ́wọ́. kábíyèsí rẹ. àti wá padà wípé ọmọ ilé wa ni kò yá mọ́ ojú tí ò ní jẹ́. ẹ rí i pé lọ́ba níkà náà ti halẹ̀ mọ́ wọn pé tán bá fi lè sọ pé ọmọ ilé wọn ni létà àwọn ò ní tèkì ẹ̀ ní sí pẹ̀lú wọn ìyẹn ló ń ba àwọn lẹ́rù. ẹ rí i pé gbogbo wọn náà máa ń já ẹ wo Kàrímù ọmọ ìyádọ̀ nǹkan tó ń wí wórówóró. Kàbísọ́lá ẹ jẹ́ kí a fi gbogbo ọ̀rọ̀ tó kù ká fi sínú di ìgbà míì tó bá dé ìgbà míì a ó tún máa pè é. ẹ̀yin èèyàn mi ìkànnì Òkodoro Yorùbá tẹlifíṣàn ibẹ̀ náà nìyẹn ti ń gbọ́ wa báyìí gbogbo ọ̀rọ̀ tó kù pátápátá ẹ máa wò nínú fídíò wa tó ń bọ̀ ẹ ṣé ẹ kú àtàárọ̀ ire o. máa wò ó níbi gbogbo àti nígbà gbogbo ohun ọ̀tún ń dúró dè ọ́ ń bẹ̀. Òkodoro Yorùbá tẹlifíṣàn.